Ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin obìnrin, ó yá, ẹ gbéra kó o dìde ńlẹ̀, má sorun òfò, má sorun ìyà. Fọjọ́ àárọ̀ ṣiṣẹ́ kó o lè falẹ́ sinmi. Má sùn nísìnyí kó wá máa fi alẹ́ já káàkiri. Dìde ńlẹ̀. Ṣé máa sọ pé mi tí mo ṣe show di 10 PM lánàá. Òyìnbí rèé o, mo tún ti múra, mo ti ń gbọ̀nà ibi iṣẹ́ lọ. Ìwọ obìnrin, má jẹ́ kí àìníṣẹ́ kó fìyà jẹ. Dìde ńlẹ̀, ilẹ̀ ti mọ́. Dìde ńlẹ̀ kó o fọnu, kó o dìde, kó o múra, kó o lọ gbégbá àárò, kó o lọ ṣiṣẹ́. Dìde kó o lọ ṣiṣẹ́, kó má fìyà jẹra ẹ. Ẹ wo, mo ti múra, mo ti ṣetán, mo ti lọ sọ́nà bí iṣẹ́ mi báyìí. Iṣẹ́ ni ògùn ìṣẹ́. Bá a kò bá rẹ́ni gbọ́kànlé bí a ọ̀lẹ là ń rí. Bí a ò bá rẹ́ni fẹ̀yìntì, a máa ń tẹra mọ́ṣẹ́ ẹni ni. Single parent, ìwọ tó dẹ̀ wà nílé ọkọ náà tí o ò rí jájẹ tẹ́ pé bí wọn bá fún ẹ ò jẹ, dìde lọ ta pure water, dìde lọ ta gálà. Má sorun òfò, má sorun ìyà. Ìwọ ọkùnrin náà tó bá lé léṣe tó ti ń fi gbágbá ẹ lórí, wọ́n ti ń kìpọ̀n rí ìyá láyé ẹ̀ torí àìṣiṣẹ́ tí wàá sùn abilala lẹ́nu, wàá sùn dago 9 àárọ̀. Dìde ńlẹ̀ nísìnyí kó lọ ka pépà, lọ sí bus stop kó lọ ka pépà. Má sorun òfò, má sorun ìyà, má káwọ́ lẹ́wọ́ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ kí obìnrin máa bọ́ ẹ, kóbìnrin máa raṣọ sí ẹ lọ́rùn, kóbìnrin máa bẹ́ẹ̀ sanwó ilé, sanwó school ọmọ. Dìde ńlẹ̀ kó lọ ṣiṣẹ́. Òun rèé, mo ti múra bí iṣẹ́ mi báyìí. Ṣé ti rí, ilẹ̀ ti mọ́. Èmi tí mo ṣiṣẹ́ show di 10 lánàá, òun ni mo ti jí as early as bí 5:30, mo ti múra bí iṣẹ́. Dìde ńlẹ̀ kó lọ ṣiṣẹ́. Obìnrin má fìyà jẹra ẹ, má fìyà jẹra ẹ, má jọ fi gbágbá ẹ lórí abilala lẹ́nu. Dìde kó lọ ṣiṣẹ́. Dìde lọ ta omi, lọ sétí òkun kó lọ máa kayanrin ilẹ̀, lọ máa fi àáké kó lọ máa fi lọ àpáta tó ò bá ríṣẹ́ ṣe. Má roṣo òfò, má yà kó ró tó wẹ̀lì ìranù má yà. Má dìdíwọ́ tó jẹ́ pé òbò tó fi sábẹ́ òun ló fi pé ọjà. Má lọ tòbò jẹun, má joyè aṣẹ́wó ọmọ àtòbò jẹun. Dìde ńlẹ̀ lọ ṣiṣẹ́. Lọ ṣiṣẹ́ obìnrin, lọ ṣiṣẹ́. Dìde ńlẹ̀, ilẹ̀ ti mọ́. Múra kó gbọ̀nà oko àárò ẹ lọ wá ṣẹ́ṣe, lọ wá nǹkan ṣe. Má jòyà ọjọ́ ọmọ rẹ, má jẹ́ kí wọ́n fi gbágbá àwọn ọmọ ẹ lórí, má jẹ́ káwọn ọmọ ẹ dọmọ gáréjì, ọmọ garawa, má jẹ́ káwọn ọmọ ẹ di ọmọ tọmọ máa tó ẹ pé àwọn bàbá àwọn bùrọ̀dá àdúgbò ló máa fi ọwọ́ tẹ̀ wọ́n lọ́yàn lábẹ́ staircase. Nígbà ò bá rówó fún wọn jẹun, wàá dókó ìyà, wàá dókó òṣì, wàá dókó rìndọ̀rìndọ̀, wàá dókó òṣẹ́, wàá dókó òṣì, wàá dókó òfò. Dìde ńlẹ̀ kó lọ ṣiṣẹ́. Iṣẹ́ lògùn ìṣẹ́. Pé ajé wá sílé ẹ̀wọ̀n ò ní fold hands ẹ, kó fold ọwọ́ ẹ, kó máa ní kọ́lọ́run bless ẹ. Kò ní sí blessing, kò sí nǹkan tọ́lọ́run máa bless. Tó o bá ti ṣiṣẹ́, kò síṣẹ́ tọ́lọ́run fẹ́ fi ìbùkún sí. Ẹni tó bá ń ṣiṣẹ́ lọ́lọ́run máa ń fèrè síṣẹ́. Ẹni tó bá ṣiṣẹ́ lọ́lọ́run máa ń fi ìbùkún síṣẹ́. Dìde ìwọ obìnrin kó lọ ṣiṣẹ́. Dìde ìwọ ọkùnrin lọ ṣiṣẹ́. Àwọn baálé ilé òfò, baálé ilé ìsọnù, baálé ilé ìyà, baálé ilé ìranù, ọkùnrin tó fẹ́ di baálé ilé tó lè ṣiṣẹ́, tó lè tọ́jú àwọn ẹbí ẹ, o lè tọ́jú àwọn ọmọ ẹ. Kí ló dé? O bá kú gan o ní wúlò. O lè tọ́jú àwọn ọ̀yẹ́ ẹ obìnrin. O wà nílé ọkọ, o lè tọ́jú ìyá, o lè tọ́jú bàbá. Àwọn ìyá ló ń bẹ tọ́jú àwọn ọmọ ẹ. Dìde kó lọ ṣiṣẹ́. Ilẹ̀ ti mọ́. Má sorun ranù, má sorun òfò, má ro tó wẹ̀lì sọnù mára. Dìde ńlẹ̀ kó lọ ṣiṣẹ́. Má joyè ẹ jẹ́ kí dádì wá dé kó tó ra magí, kó tó ra rẹ̀ sì sílé. Má dúró dọkùnrin kó tó jẹun. Má dúró dọkùnrin káwọn ọmọ ẹ tó jẹun. Má dúró dọkùnrin káwọn ọmọ ẹ tó sanwó school. Bó o bá ti ní ọkọ tó lọ́kọ, dìde. Iṣẹ́ lèèyàn fi ń jàre ìṣẹ́. Iṣẹ́ ni ògùn ìṣẹ́. Tẹpá mọ́ṣẹ́ kó dìde kó lọ ṣiṣẹ́. Wò ó. Iṣẹ́ ti dé o. Ọmọ aláṣẹ jẹ owó, ọmọ aláṣẹ là. Mo ti múra bí iṣẹ́ mi. Ìdíṣẹ́ ẹni láti mọni lọ́lẹ̀. Ẹ dìde nílẹ̀ kẹ́ lọ ṣiṣẹ́. Dìde kó lọ ṣiṣẹ́. Obìnrin jára ẹgbà kó lọ ṣiṣẹ́. Ìwọ ọkùnrin baálé ilé ìsọnù, bó o bá ríṣẹ́ ṣe, jíde láago 6 àárọ̀ lọ ka pépà ní bus stop. Tó bá gbàgbé, tó bá ti kúrò nídìí pépà, lọ sí babish kó lọ máa ka yanrìn òkun. Bó bá ti ń ka yanrìn òkun tó ń wá máa forí ẹ̀ imagine pé bí yanrìn ṣe tó ti bá wọ́n dẹ̀ lówó tó pọ̀ tó ìyà ò ní jẹ mí. Wàá lọ múṣẹ́ ṣe. Má joyè ẹni tẹ́sẹ̀ ń mọ́ lásán láì ṣiṣẹ́. Àwọn ọ̀tẹ́dọ́lá, àwọn
àwọn nǹkan kan bó tiẹ̀ jẹ́ pé wọ́n bówó lé ni bí bàbá wọn ò bá ṣiṣẹ́ lẹ̀ fún wọn kò sí nǹkan tán máa ṣiṣẹ́ lé lórí ìwọ náà ṣiṣẹ́ lẹ̀ fọmọ má jọmọ rẹ ó jìyà má joyè ẹni tó ń bímọ tó ti ń fọmọ ránṣẹ́ sí ìyá àti bàbá kan bá ẹ tọ́jú ẹ ìyá àti bàbá ti tọ́jú ẹ jẹ́ kí ìyá àti bàbá ó jẹun ẹ jọ jèrè ọmọ tí ìyá àti bàbá ò bá jèrè lọ kú dànù lọ kú tó wọn bá ti jèrè ẹ ìwọ obìnrin ó yá gbéra ńlẹ̀ kó dìde kó lọ ṣiṣẹ́ ọkùnrin gbéra ńlẹ̀ kó dìde kó lọ ṣiṣẹ́ iṣẹ́ ni ògùn iṣẹ́ àárọ̀ kùtùkùtù la wà lọ ṣiṣẹ́ ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin ẹbí àti ọ̀rẹ́ mi gbogbo ẹ̀yin fans Olúyinká TNT láti gbogbo àgbáyé lọ ṣiṣẹ́ o lọ ṣiṣẹ́ kó má dóko rìndọ̀rìndọ̀ lọ ṣiṣẹ́ kó má dóko wàhálà kó má dóko ìyọnu lọ má fi tọrọ gba náà ìlọ́wọ́ ẹ ìwọ ọkùnrin náà lọ ṣiṣẹ́ kó má fi gbágbá ẹ lórí kó má kípọ̀n rí ìyá láyà ẹ èyí ni mo mú wá fún yín o ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o.